ẹ kú iṣẹ́. Mo tún kí gbogbo ẹ̀yin èèyàn wa pátá pé ẹ kú Sunday o. Ẹ̀yin màmá wa mo kí n pé ẹ kú Sunday. Ẹ̀yin bàbá wa mo kí n pé ẹ kú Sunday. Happy Sunday everywhere you are watching me. God bless you. Ọ̀pọ̀lọpọ̀ pè wá ní ìjọ Friday pé báwo ni rálì Èkìtì ṣe fẹ́ jẹ́. Àníkẹ́yìn gba Ọlọ́run gbọ́sẹ̀. Ṣàpọ̀ Ọlọ́run ló ń sọ, mo ń tẹnu mọ́, kì í ṣe èèyàn. Ṣé ń gbọ́ mi? Ọlọ́run ló ń ti ẹnu ìránṣẹ́ rẹ̀ sọ̀rọ̀ jáde. Èmi kì í ṣe activist, èmi kì í ṣe agitator, mo máa ń sọ dodo gbà. Olúwa ló gbè mí lórí ọ̀rọ̀ Yorùbá Nation to monitor everything going. Àti lọ àti dé o. Gbogbo àwọn tó ń sọ pé wọ́n ti gbé pólísì sọ́nà, àwọn àmì fún rẹ̀ wọ́n tún jọ̀wọ́ sí wa lọ́nà kó lè rí pé Ọlọ́run wà. Ọlọ́run ló sọ̀rọ̀ Yorùbá Nation. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá tí ì rẹ́dí lórí ẹ̀ tètè lọ rẹ́dí báyìí kó má lọ bọ́ fún yín, kó má lọ bọ́ tó gbogbo yín lẹ máa pay fún price yẹn. Bó jẹ́ wòlíì náà ni lò tí ì jáde káàjọ bẹ̀rẹ̀ sí ń sọ pé kò sọ lọ́jọ́ kan àjọ máa sọ títà máa fi dà ní. Bó jẹ́ àfa náà ni tó tí ì jáde you will pay the price lọ́kọ́ sílẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Tí ojú ẹ dé là ṣùgbọ́n nítorí pé owó tó ń gbà lọ́wọ́ àwọn partner wa tó jẹ́ ìjọba kò jẹ́ kó mọ̀, kò jẹ́ kó lè sọ̀rọ̀, ṣùgbọ́n gbogbo yín lè máa pay price because Ọlọ́run ní plan. I am telling you, hidden plan concerning Yorùbá Nations. Plan tó ní agbára lórí ọ̀rọ̀ Yorùbá Nation lọ́kọ́ sílẹ̀. Gbogbo ẹ̀yin ìyá wa, gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ń pè wá lánàá pé báwo ló ṣe jẹ́, ṣé kò sí wàhálà? Kò sí wàhálà o, a lọ a sì bọ̀ láyọ̀ àtàlàáfíà. Bàbá Sunday Igboho ó lọ ó bọ̀ láyọ̀ àti àlàáfíà. Kóìkì ó lọ ó bọ̀ láyọ̀ àtàlàáfíà. Àwọn tó wà ní Èkìtì a bá wọn láyọ̀ àti àlàáfíà. Kò sí wàhálà kankan. Láyọ̀ àti àlàáfíà náà ni gbogbo àwọn tó ń lọ, àwọn tó wá láti Àkúrẹ́, àwọn tó wá láti Dá, àwọn tó wá láti Èkó, àwọn tó wá láti Ìbàdàn, gbogbo wọn délé wọn láyọ̀ àti àlàáfíà kó o lè mọ̀ pé Ọlọ́run lọ́wọ́ sí orí ọ̀rọ̀ Yorùbá Nation. Àmì ò tó dá wa dúró náà. Wọ́n mọ àwọn táwọn ọlọ́pàá kì í ṣe àwa tá a wà lórí ọ̀rọ̀ Yorùbá Nation yìí o. Àmì ò tó dá wa dúró o. Ọlọ́pàá ò tó dá wa dúró o. Whosoever tí wọ́n ń pè the force of Nigeria cannot hold us. Tó pé Ọlọ́run ni, ogun Ọlọ́run ni náà. Ó ní Jésù ló lórí ogun tàwa, ẹni bá fojú dojú, ẹni bá fojú di ogun ọ̀run àwòwò. Jésù ló lórí ogun wa, ẹni tó bá fi ojú tó fi di ogun ọ̀run àwòwò máa wo ni. Ẹ fi ọkàn yín balẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ news lẹ máa ń tẹ́tí sí tó jẹ́ pé àwọn màmá yẹn máa pè mí bàbá, wọ́n máa pè mí bàbá, wọ́n máa pè mí ṣé kò ṣe pé nǹkan báyìí ti ṣẹlẹ̀ báyìí, ṣé kò ṣe pé báyìí bàbá ni màmá ẹ fọkàn yín balẹ̀. Gbogbo news tẹ́ ẹ ń gbọ́ yìí ṣe fake news. Tẹ́ ẹ bá fẹ́ gbọ́ news ẹ lọ gbọ́ news látẹnu Kóìkì. That is all. Mi ò mọ̀yàn kankan, mi ò ń wé èèyàn kankan lẹ́yìn Kóìkì. Mi ò dúró sórí platform kan ju Kóìkì lọ. Mi ò bẹ́nikẹ́ni sọ̀rọ̀ rí ju Kóìkì lọ àti bàbá Ìgbòho tán. Mi ò rí èèyàn kankan ju Kóìkì lọ àti bàbá Ìgbòho tó pé mo rí pé Ọlọ́run ló rán wọn níṣẹ́ adẹ̀ ń tẹ̀lé wọn. Àwọn yẹn o tí mo tẹnu mọ́ dodo ìgbà when you want to listen tó bá ti ẹ̀rí mẹ́sẹ̀gì kan kó wo báyìí kó wọ́n á dójú ẹ̀ kúrò mẹ́. If you need information call me. Tó o bá tí ì dọ́, tó o bá tí ì jí Kóìkì ò bá tí ì sọ̀rọ̀ pé ẹ pé wọn ò bá yín sọ̀rọ̀ ẹ mọ nọ́mbà bàbá Ìgbòho ẹ pé wọn ò bá yín sọ̀rọ̀ pé wá kíákíá àwa sọ pé fọkàn ara ẹ balẹ̀ kò ṣẹlẹ̀. Nọ́mbà mi ni 08137868336 08137868336 lẹ́ẹ̀kan sí 08137868336 nọ́mbà mi nìyẹn. Pé má jẹ́ kéèyàn kankan, gbogbo ẹ̀yin màmá wa tó wà lókè òkun, ẹ̀yin bàbá wa tó wà lókè òkun, ẹ má yẹ kéèyàn kankan fún yín wàhálà. Àwọn tó ń rí tó ń ju mẹ́sẹ̀gì sílẹ̀ lórí YouTube yẹn àwọn fẹ́ gbowó ni o. Àwa ò dó sí ìbàyẹ̀ láti gbowó, a béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni, ṣùgbọ́n àwọn onínúure sì ń pè wá, wọ́n máa ní bàbá àti sẹ́ndì kẹ́rìtì sórí fóònù yín o.
ìgbà míì gan màá kọ́ láàárọ̀ báyìí kí n tó jí màá kọ́ kí ló ṣẹlẹ̀ kírẹ́dìtì dátà béèrè kọ́kọ́ lọ́wọ́ ẹnikẹ́ni. Olúwa ò pa á láṣẹ kí n bọ́ta kí n béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni. Olúwa ò pa á láṣẹ kí n bọ́ta kí n sọ pé kéèyàn help mi tó pé tó ò bá help mi gan ohun tí mo máa fi ṣe iṣẹ́ t'Olúwa rán mi ń bẹ lọ́wọ́ mi. I continue saying it. I don't need anything. Tó pé ẹni tó rán mi ó mọ àwọn tó lọ ń bá fún rẹ̀ òun ló lọ máa ń bá àwọn èèyàn gbogbo àwọn èèyàn tó máa ń pè máa ní Ọlọ́run ní káwọn ra dátà o, Ọlọ́run ní káwọn ṣe báyìí o, Ọlọ́run ní káwọn ṣe báyìí o. Àwọn Ọlọ́run fún rẹ̀ ló lọ ń bá wọn. Ṣùgbọ́n pé tí n bá béèrè lọ́wọ́ yín mo máa dẹni ìtìjú. Bí n bá béèrè gẹ́gẹ́ bÓlúwa ti sọ lọ́wọ́ ènìyàn ìgbà mélòó ni wòlíì fi ń dẹni ìtìjú? Ṣùgbọ́n èmi máa kúnlẹ̀ máa béèrè lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run á wá lọ pe ẹni tó fẹ́ ṣe nǹkan tí mo fẹ́ wá. Ó tán, kò jù yẹn lọ. Ìyẹn ni mírèkù, ìyẹn ni ìbùkún tí kò ń sí sọ́ọ̀tì nínú ẹ̀. Fọkàn ara ẹ̀ balẹ̀ gbogbo ọmọ Yorùbá gidi, gbogbo ẹ̀yin politicians tí ò fẹ́ jẹ́ ká lọ kí ìwọ Tinubu kó lọ wo ikú tó pa TB Joshua o. TB Joshua ní agbára jù ẹ lọ. Kó lọ wò dáadáa báyìí. Mi ò ní mo ti sọ̀rọ̀ TB Joshua nínú the old video. Mi ò fẹ́ sọ ṣùgbọ́n mo máa relate ẹ̀ little. Ìwọ pásítọ̀ tó gbàbọ̀dè tó ní òní jẹ́ kí Yorùbá nation lọ wo ikú tó pa TB Joshua. Ìwọ olórí Nàìjíríà tó ní pé òní jẹ́ ká pín kó dẹ̀ lọ ṣe olórí àwọn èèyàn ẹ jẹ́jẹ́ kẹ́ lè fi àlàáfíà ṣe olórí àwọn èèyàn yín jẹ́jẹ́ lọ wo ikú tó pa TB Joshua. Ṣé Yorùbá ní láti lọ and there is no options. Ọlọ́run ló gbé kalẹ̀. Bá ṣe máa ṣe ètò Èkó yìí ni a máa bọ́ ta tán. A máa bọ́ ta tán. Kò sóhun tí Èkó fẹ́ ṣe fún wa. A máa bọ́ ta tán. Bá ṣe máa ṣe rálí Èkó nìyẹn. Kò bá wọn kí wọ́n gbé army síta nígbà tí a ò gbé ìbọn jáde láti wá báyọ̀ jà. We come out to protest, that is all. And protest, it is our right. It is our right. A ò gbé ìbọn jáde láti wá bẹ́nikẹ́ni jà. A jáde láti wá fi ìrònú wa hàn fún ìjọba ní tán. Bó tẹ́ ń ṣe fún wa ò dáa. Ẹ ń fìyà jẹ wá, ẹ ń pa àwọn ọmọ wa. Ẹ̀yin lẹ dá Fúlàní síta, ẹ̀yin lẹ dá àwọn tó ń pa wá síta. Ìjọba Nàìjíríà àwọn tó ń pa ọmọ Yorùbá tí wọ́n ń pa Yíbò àwọn ló gbé wọn síta. Kò sóhun tẹ́ fẹ́ ṣe tọ́lọ́run ò fi síkírìtì ẹ̀wọ̀n wá ṣe bóun ló pè wá òun ló rán wa níṣẹ́. We are the mouthpiece of God. Nǹkan tí mo ṣe ń pariwo ni enough of prophecy. Ẹyẹ máa fi prophecy máa confuse bàbá Ìdòwú ẹ fi sílẹ̀. Ọlọ́run ló ránṣẹ́ ó dẹ̀ ń bá sọ̀rọ̀ gbogbo ìgbà. Ọlọ́run tó rán èmi náà ń ṣẹ́ sí gbogbo ọmọ Yorùbá ń bá mi sọ̀rọ̀ gbogbo ìgbà. Ìyẹn lẹ ṣe pé mò ń bọ́ tẹ̀yìn ní kẹ́ ẹ gbọ́ ohun tí ẹ̀mí sọ fún ìjọ kó tó late. Ẹ gbọ́ ohun tí ẹ̀mí sọ fún ìjọ gbogbo ọmọ Yorùbá pátá ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ́. Ẹ máa wo that stupid man. Ó lọ blọọkì Twitter sọ pé kò fánlẹ̀ fánṣẹ́ mi ò tí ìjọba mo ti sọ prophecy yẹn bí ẹ̀mẹ́ta sí ẹ̀mẹ́rin ní fídíò kan tí mo tún ṣe nínú ọ̀sẹ̀ tó kọjá mo tún tẹnu mọ́ pé Olúwa ní pèsè nítorí pé àwa sọ wípé a ò ní jẹ́ kí wọ́n ṣe 2023 election àwọn náà ti ní lọ́kàn ó lọ ra gbogbo irinṣẹ́ tó jẹ́ pé ogun ni wọ́n fi ń jà wọ́n lọ rà nítorí pé ọmọ ìlú wọn gangan láti pọmọ ìlú wọn. Wọ́n máa shut down MTN. Ṣẹ́ni tó shut down Twitter kò lè shut down MTN. Ṣọ̀pọ̀ Olúwa sọ, mo ti sọ nínú ìwé mi tẹ́lẹ̀. Wọ́n máa shut down AI, wọ́n máa shut down Airtel, wọ́n máa shut down Glo, wọ́n shut down dodo internet. Ẹnu ẹ̀ náà la wà yìí. Ṣẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ prepare. Ẹ lọ prepare. Ológun ni Olúwa. Ṣé fọkàn yín balẹ̀ Yorùbá nation máa wá o kò sóhun tá a fẹ́ ṣe. Ẹ̀yin ní kẹ́kọ̀ọ́ máa tẹ̀lé wa bá a ti ń sọ bólúwa ti ń rán wa ẹ gbọ́ ẹ subscribe ẹ share ẹ
bólúwa ti ń ràn wá ẹ gbọ́. Tẹ́ bá gbọ́ gbogbo gìrìgìrì tí wọ́n ti fi sínú ọkọ̀ àwọn màmá wa àtàwọn bàbá wa nílùú òyìnbó, even ní Nàìjíríà tó ń pè mí pé àwọn àmì wọ́n ti kọ́ àwọn àmì sílẹ̀ o, àwọn àmì ti wà lẹ́kìtì o. Irọ́ ni dodo ẹ̀, wọ́n wà ń bẹ́ẹ̀ ní tòótọ́, ṣùgbọ́n wọ́n nawọ́ sí wa ni wọ́n kí wa, dodo wọ́n kí bàbá káàbọ̀. Adẹ̀ lọ ìrìn àjò yẹn àlọ́bọ̀ ló ṣẹlẹ̀, kò sẹ́ni tó ní problem, oníkálukú ti wà nílé ẹ̀ àti lọ ṣe ohun tí ó jẹ́ ká ṣe nítorí Yorùbá nation. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ pátá tẹ́ ń gbọ́ mi, mo bẹ̀ yín, ẹ má give up, torí ọjọ́ ọ̀la wa là ń sọ nípa rẹ̀. Bí TV Joshua ṣó ń gbọ́ mi, ṣọpọ̀ ti kú sí, bí ṣọpọ̀ mo ń sọ fún dodo wọn náà, wọn ò tọ́jú ọjọ́ ọ̀la wọn, wọ́n ti bà ọjọ́ ọ̀la wọn jẹ́ báyìí. Ó bẹ́tà kéèyàn kúkú lórí òtítọ́ wí ká kú lórí irọ́ lọ. À ń sọ fún ẹ̀yin tí wàá kùnlẹ̀, ẹ jẹ́ ká jà nítorí ọjọ́ ọ̀la wa. Tẹ́tà bá ti kú tán, òun la máa sọ. Tó bá pé TV Joshua, òun náà wà nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run tó jáde ni, tí wọ́n wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation, ṣòrí pé a máa gbóṣùbà fún lé ní nígbà tó kú. Ṣòrí wọ́n ṣe dẹni yẹ̀yẹ́, wọ́n dẹni tí ayé ò ní mọ̀ wọ́n. Té 5 years lọ́lọ́run ní kí n fún un, pé lẹ́yìn 5 years wọn ò ní gbọ́ nǹkan tó ń pè ní, wọn ò ní gbọ́ nǹkan tó ń pè ní sínágọ́gù mọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ ti ẹ̀kọ́ ni mo fẹ́ sọ ń bí, ṣùgbọ́n wọ́n ń jẹyọ nínú àwọn ohun tí mò ń sọ ń bí. Ṣé mo bẹ̀yìn gbogbo ẹ̀yin màmá wa lílé lóko, ẹ má jẹ́ kéèyàn kankan fi ìpayà ọkàn fún yín ní hypertension. Ẹ fọkàn yín balẹ̀. Tẹ́ ẹ bá ti rí information gbọ́ lọ́dọ̀ Koiki, ẹ pè mí lẹ́sẹ̀kẹsẹ̀, èmi á sọ fún yín nǹkan tó ń happen. Ẹ jọ̀ọ́, kò sí wàhálà o, ìrọ̀rùn la máa fi dán tá à ń sọ yìí. Bàbá wa jagun yẹn, máa rí pé ogun yẹn máa rọ̀ wá lọ́rùn. Ìrọ̀rùn ni ogun gan, ìrọ̀rùn ló máa jẹ́. Nǹkan kan ò dẹ̀ ní miss nínú wa. Ṣé lọ fọkàn yín balẹ̀, bẹ́ẹ̀ tí ń ràn wá lọ́wọ́, tẹ́ ti ń ṣe dúdú tẹ́ ń ṣe, bóyá nínú àdúrà ní nínú gbogbo tẹ́ ń ṣe, ẹ continue. Ojú òní tí ẹ ṣe gan ni. God bless you. Mo kí dodo yín lẹ́ẹ̀kan sí pé happy Sunday. Ìrìn àjò àlọ́bọ̀ ní arìn lánàá ní lọ sí Èkìtì. Ẹ̀yin tí Èkó, ẹ máa retí tó pé a máa ṣe rally Èkó, oṣù tẹ́ fẹ́ ṣe. God bless you. Thank you. Happy Sunday.